kò sí ní kẹ̀kẹ́ tí kéèsì lọ wà láìtí mi ní tẹ̀lé tó bá dé kóòtù àbí tí n bá mọjọ́ kóòtù ló kù màá dúró lẹ́yìn Àgbàlá Gabriel báyìí àtẹ̀mí àti gbogbo àwọn ọmọ kéwù mi. Only Jesus TV. Ó kí gbogbo ojú tó ń wọlé Jesus TV lọ́wọ́lọ́wọ́ ojú tẹ́ fi wò kò ní fọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ a máa tó mú tuntun wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo tó bá ti ń lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé láwọn máa fi tó wa létí èyí tá a tún mú wá fún wa lónìí ó ga lága jù ẹ wò ó ẹ ní láti lọ wò fún wa yín bẹ́ẹ̀ bá ṣe wò ẹ má gbàgbé láti bá wa comment láti bá wa like àti láti bá wa share ẹ̀yin tẹ́ ní subscribe náà ẹ bá wa subscribe kẹ́ notification bell yẹn bá ṣe ń jáde ní tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ́hùn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad wa ala ashabi sayyidina Muhammad wa ala surriyati sayyidina Muhammad وسلم تسليما كثيرا كثيرا ẹjọ gbogbo ẹ̀yin alálùbáríkà ẹ máa bá ń sí à prógámù yìí ẹ bá mi sí ààrẹ ọ̀rọ̀ bọ̀ lálẹ́ yìí gbogbo ibikíbi àyèkáyè tẹ bá ẹ máa bá mi sí à prógámù yìí wàyí sí yẹmúkúrú bí kàlẹ́dínà káfárù líyìísíbitúkà ọ̀yẹ̀kùtùlùkà ọ̀yẹ̀kùrìjúkà wàyẹmúkúrúnà ويمكر الله والله خير الماكرين كلما أوقدوا النار للأرض أطفأها الله يا رب شتت وبدد سملهم بددا يا رب شتت وبدد سملهم بددا يا رب شتت وبدد سملهم بددا níbi ọ̀rọ̀ Muyideen dé pẹ̀lú Àgbàlá Gabriel báyìí ó ti nídìí ká máa sa Kùránì báyìí. Ajawa Rukoyat Ọmọdásọ́lá wa aleyki salam ẹ jẹ́ bá mi sí à prógámù yìí. Àgbàlá Gabriel ló fọkàn balẹ̀ Àgbàlá Gabriel ló fọkàn balẹ̀ Ọlọ́run bẹ lẹ́yìn ẹ. Ẹ jẹ́ máa bá mi sí à prógámù yìí wà yamkuru bika alladhina kafaru liyuthbituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuruna wa yamkuru Allah wallahu khairul makirin kullama awqadu an-nara lil ardi atfa'ahu Allah kullama awqadu an-nara lil ardi atfa'ahu Allah كلما أوقدوا النار للأرض أطفأها الله Àgbàlá Gabriel ló fọkàn balẹ̀ o Àgbàlá Gabriel ló fọkàn balẹ̀ aláàánú èèyàn kò ní ṣàgbákò onídàára ọ̀la rẹ̀ á dára Àgbàlá Gabriel ló fọkàn balẹ̀ o Àgbàlá Gabriel ló fọkàn balẹ̀ o aláàánú èèyàn kì í sábà mọ̀ onídàára ọ̀la rẹ̀ mi àdára gbogbo ẹ̀yà bí a máa yẹ bá mi sí à prógámù yìí Muyideen chájà Muyideen alábàárù Bódìjà wọ́n dẹ̀ bá yí ẹ̀jẹ̀ pátápátá àwọn alámọ̀ràn rẹ̀ wọ́n dẹ̀ kó bẹ́ẹ̀ wọ sínágọ́gù ìwọ̀n tó sẹ́kù nú oríire rẹ̀ wọ́n dẹ̀ bọ́ ojú náà sí ọ̀dẹ̀ jó dànù. àfààní látàjà bá ní kùdárì náà kọ́tà sọ̀ọ́lì wọ́n ní kúlì káwọ́mì náà kọ́ tún wà kùdárù. Ọ̀pẹ́yẹmí Abdulrasaq ìwọ Muyideen wọ́n gbọ́ mẹ́sẹ́ẹ̀jì mo ní wọ́n ń parọ́ ni Muyideen báwo yóò pẹ́tísẹ̀ Àgbàlá Gabriel ta ló bá dámọ̀ràn ẹ̀
wàláì mo kọ́kọ́ kúrò pé wọ́n ń parọ́ ni mo wá gbé fóònù mi mo wá ń ṣèwádìí mo dé bá bẹ́ẹ̀ Muyideen ò ní ṣerú ẹ̀ mọ́. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Láyé ìgbà tí wọ́n láwọn wí ọ sí Islam ṣe orí burúkú tó fẹ́ dẹ́wọ̀n rèé ọ wà láti ọmọ ọdún kìíní ọdún karùn-ún ọdún kẹwàá ogún ọdún ọgbọ̀n ọdún ó pé 40 years ìwọ gẹ́gẹ́ dẹ̀ wí lẹ́nu ara rẹ pé o practice Islam rí ètò àwọn practice Islam náà ni wọ́n wá kọ́ ọ débi pé kó fojú olóore gúngi ó ní láti bọ̀ tán dáadáa. Gbogbo ayé yẹn Muyideen pẹtísà Àgbàlá Gabriel níṣó 11 lọ́sọ̀gbọ̀ àmọ́mọ́ láǹfààní àti sọ fún yín pé Àgbàlá Gabriel kò di aago méjì tó fi dé Ìbàdàn padà. Ọlọ́mọ Bushirat Muyideen ní pẹtísà Àgbàlá Gabriel àkọ́n lọ́dọọdọ ọ̀rọ̀. Àgbàlá Gabriel dẹ̀ ti lọ àtẹ́ǹdì sí wọn. Muyideen ní chájà àwọn wo ni fámìlì rẹ̀ ṣẹ̀ tí wọ́n fẹ́ ba ayé rẹ̀ jẹ́ tó báyìí. Èèyàn ló ṣẹ̀ ní àbọ́lọ̀ náà ní bínú lé ọ lórí. Níbo ló ti fẹ́nu kọ́ Muyideen? Àwọn onígbò lámọ̀ràn. Mo gbé kí wọ́n ní pẹtísàn tí Muyideen ní kọ́ ní pẹtísàn pé ẹ̀tọ́ àwọn ń bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel ẹ̀tọ́ wo? Ẹ̀tọ́ wo ní ẹ̀tọ́ Muyideen tí ń bẹ lọ́wọ́ Àgbàlá Gabriel? Ìṣẹ̀dá gbogbo iyì àwọn tí Àgbàlá Gabriel ń ṣàánú ìṣẹ̀dá wọn ò ní dáríjì wọ́n Muyideen nìyí. Ìṣẹ̀dá gbogbo yẹn tó ti gba ọrẹ lọ́dọ̀ Àgbàlá Gabriel ìṣẹ̀dá gbogbo wọn máa ní ẹ lára. Subhanallah. Ayé ìmọ̀ ní kọ̀rọ̀ o. Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel àbúrò mi sẹ́yìn ọlá àpòlá Al-Qur'ani ẹ fún mi ń ṣẹ́jú díẹ̀ màá pè é direct ní WhatsApp mo fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín. Àgbàlá Gabriel lọ́ọ́ fọkàn balẹ̀ o. Àgbàlá Gabriel lọ́ọ́ fọkàn balẹ̀ o. Aláàánú èèyàn kò ní sábà mọ́ onídàára ọ̀la rẹ̀ mi àdára. Muyideen èdè dẹ̀ mú ayé ọ̀dẹ̀ bá yí ara ẹ̀ jẹ́ pátápátá. Sáré gbogbo ẹ̀yin èèyàn wọ́n tẹ́wọ̀ ní Biafra wàláì tàláì rọ́bù ní Kaaba àwọn ọlọ́pàá sun 11 olóríire ní gbogbo wọn. Àwọn ọlọ́pàá sun 11 olóríire ní gbogbo wọn. Wọ́n àdẹ̀ kí ń sálábòsí. Àmọ́ṣẹ́ mi yí pé gbogbo ẹjọ́ tí wọ́n bá gbé dọ́dọ̀ ọlọ́pàá gbọ́dọ̀ sọ pé wọ́n gbọ́ kí wọ́n má padà lọ rọ́ọ̀pù wọn. Èmi tí mò ń bá ń sọ̀rọ̀ yìí nínú ìlú wa níkirè yìí àti ráwọn tí wọ́n ń bínú oríire wa níwọ̀n báyìí wọ́n pẹtísàn mi ní so 11 nínú Ramadan. Ọlọ́mọ Bushirat wọ́n pẹtísàn mi ní so 11 nínú Ramadan tá a gbà lọ yìí. Wọ́n dẹ̀ ní tó pẹtísàn mi mùsùlùmí náà ní o. Àdúgbò lájọ wa níbi tẹ́ẹ̀tì mi pé kọ́nà wọn ṣàánú wa lọ́wọ́ àwọn olórí burúkú ti bẹ́nu Islam. Wọ́n dẹ̀ pẹtísàn mi ní so 11 wọ́n jí ọkọ̀ arákùnrin yẹn lọ ó lẹ́mi ni ó ní mo inform sọ́kọ̀ tí wọ́n jí. Èmi lu Islander àwọn sẹ́yìn àtijọ́ yẹn àwọn sẹ́yìn àtijọ́ ni wèrè yẹn gbó tí wọ́n jí lọ.
Olúṣẹ́gun wọ́n ti báyé Muyideen jẹ́ pátápátá kò lè nàró mọ́. Àwọn ọlọ́pàá sún 11 wàláhì olóríire ní gbogbo wọn. Wọ́n dẹ̀ rán èèyàn wá bá mi láti sún 11. Kódà mo ní lẹ́kṣọ̀n jọ náà. Wọ́n dẹ̀ tẹ̀lé wọn dé sún 11. Lọ́yà mi ní sẹ́kù wọn ká lọ mo nínú jẹ́ kí n rí kú tó fẹ́ pa mí ná. Ẹni tí ó bá jẹ́ gbì kò lè kú gbì. Mo dé sún 11. Wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. Mo dẹ̀ sọ tẹnu mi ní sún 11 lọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn olóríire yẹn. Oríire wọn ò ní dìbànújẹ́. Iwájú ọ̀gá wọn pátápátá ní sún 11 ni wọ́n mú mi lọ. Ọ̀gá wọn yóò gbọ́ Yorùbá. Lẹ́yìn Yíbò àtàwùsá èmi ò sì gbé èbó gbèlè Haúsá. Mo sọ̀rọ̀ ọ̀gá wọn iná ń gbọ́ jama wàláì rọ́bùlì Kaaba. Ọ̀gá wọn ní kí n lọ bá gbákejì rẹ̀ mo dẹ̀ débẹ̀. Wọ́n ní bàbá imam ọ̀rọ̀ yóò kẹ̀yìn ẹ máa lọ ilé wàláì tàláì súnmọ́bì láìlẹ̀ ní láìláìlá. Àwọn ará aṣọ 11 wọn àgbà better life lọ́wọ́ mi. Wọ́n àgbà better life lọ́wọ́ mi. Wọ́n ní máa lọ. Ìyẹn fèmí lọ́kàn balẹ̀ pé sọ 11 tí wọ́n mú ẹjọ́ Àgbàlá Gabriel lọ yìí. Ìyẹn Muyideen ní àtàwọn mẹ́ńtọ̀ rẹ̀ ẹ padà ṣẹ̀sìn ní papọ̀. Tẹ́ ẹ bá jẹ́ igba lọ́nà ẹgbà ẹ parẹ́ ni. Ọmọ Bushrat nígbà fún wọn ni. Wàláì wọ́n mú mi dé sún 11. Lọ́yà tó dìde tó bá tẹ̀lé mi àwọn 5 ni. Mo ní ẹ jókòó. Mo dẹ̀ dọ́hùn. Àwọn ọlọ́pàá sún 11 olóríire gbogbo wọn. Wàláì ọmọlúàbí ni wọ́n. Kìrìsìtẹ́nì ibẹ̀ ọmọlúàbí ni. Mùsùlùmí ibẹ̀ ọmọlúàbí ni. Kọ́dà ẹni tí ó ṣe kankan bí ọmọlúwàbí ní gbogbo wọn. Àwọn lọ́yà fẹ́ tẹ̀lé mi láti kiri lọ́bẹ̀. Mo ní ẹ dúró. Àwọn lọ́yà kan jáde láti Òṣogbo. Wọ́n náà fẹ́ bọ̀ mo ní ẹ dúró. Ẹ jẹ́ ń dọ̀hùn náà. Ẹni tí ọba jẹ́ gbì ò lè kú gbì. Ébù arákùnrin bàbá tó ní mọ́tò yẹn lórí burúkú yẹn ládùúgbò wa yìí. Aláàjì tún ní o. Kò sí tó lè pè mí àti ẹ̀pọ̀ mọ́ tí èkú. Èmi. Ẹ wá àwọn títóbi Ọlọ́run lẹ́yìn ìgbà náà wọ́n wá padà rí ọkọ̀ ọ̀hún. Ẹni táwọn ń sọ yìí ò lè wá padà wá bá mi mọ́. Mo wá Ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ló rán mi sẹ́ ọkọ̀ tí wọ́n ní wọ́n jì Ọlọ́run bá ń pàṣẹ kí wọ́n rí wọ́n padà rí mọ́tò ọ̀hún. Wọ́n padà rí mọ́tò ọ̀hún. Àwọn ará aṣọ 11 àwọn ọlọ́pàá tí wọ́n jìyà kí wọ́n tó kọ́ṣẹ́ ni orí wọn pé gan. Àwọn náà máa ti ń lọ social media. Wọ́n mọ bí wọ́n ṣe ń lọ. Anybody wọ́n nígbà tí Muyideen dàbí wèrè. Anybody wọ́n rí Muyideen nígbà tó dàbí wèrè. Anybody wọ́n náà gbọ́ nígbà tí Muyideen sọ pé ó lè ta Àgbàlá Gabriel. Nígbà tí Muyideen ló lè ta Àgbàlá Gabriel ṣé anybody wọ́n rí ní social media. Èmi ọmọ ẹ̀tọ́ wo lẹ̀tọ̀ tí Muyideen rọ́pò ní lọ́dọ̀ Àgbàlá Gabriel. Torí mi mọ́ ọmọ ọbẹ̀ rẹ̀ lé sáwọn fámìlì rẹ̀ ni wọ́n dáwọ́ jọ ni láti fi kọ́lé. Àwọn tí ẹni ilé yẹn lè béèrè ẹ̀tọ́ wọn padà torí wọn sá ìwé. Àgbàlá Gabriel ló fún ọ ní ilẹ̀ tó kọ́lé sí ó lè béèrè ilẹ̀ rẹ̀ padà. Àmọ́ alhamdulilayi àwọn ọlọ́pàá pé Mr. Kehinde Àgbàlá Gabriel máa pé Mr. Kehinde Àgbàlá Gabriel wọlé ní ìsìn. Àgbàlá Gabriel ní ìrọ̀pọ̀ lò tó 1 hour sí 2 hours ní sọ 11 tí kìnìún wọn ló ń padà sí Ìbàdàn.
kìnìún Ọlọ́run Àgbàlá Gabriel kìnìún Ọlọ́run èèyàn kẹ́bí igba lọ́nà ẹgbà èèyàn. Mo ti sọ fún yín bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló léyìí ọ̀rọ̀ sítìn Muyideen ló fẹ́ yin Àgbàlá Gabriel jẹ àtàwọn àfáà rẹ̀. Muyideen òun ló fẹ́ yin Àgbàlá Gabriel jẹ mọ̀dọ̀ ẹ má gbàgbé kí mo ti ṣàdéhùn o kò síbi kankan tí kéèsì lọ wà láì tí mi ní tẹ̀lé tó bá dé kóòtù àbí tí n bá mọjọ́ kóòtù ló kù màá dúró lẹ́yìn Àgbàlá Gabriel báyìí àtẹ̀mí àti gbogbo àwọn ọmọ kéwù mi àtàwọn àti láwàní wa wọ́n á ní báwo ni tààfà àti pásítọ̀ ṣe jẹ́ màá ní ó ti jẹ́ bẹ́ẹ̀ torí pé àánú lárákùnrin iṣẹ́ àánú ní ẹ fẹ́ sọ dibi. Ìsìláàmù ṣé ìsìláàmù kọ́ wa pé ká fojú olóore gúngi ni ṣé ìsìláàmù kọ́ wa pé ká fi ibi sanre ni ẹ̀yìn àfáà Muyideen ṣẹ̀bẹ́ ti ní kò sí kankan tí Muyideen fẹ́ fi dúkìá ti bẹ lọ́dọ̀ Àgbàlá Gabriel ṣe ó yẹ kẹ́ ẹ ti kọ́lé mi fún ó yẹ kẹ́ ẹ ti ra mọ́tò fún ó yẹ kẹ́ ẹ ti rán lọ Mẹ́kà. Muyideen àwọn tí ó gbọ́ lámọ̀nà pẹ̀tísàn wallahi Rabbul Kaaba wà á padà wọ ẹ̀yìn bẹ́ẹ̀ wà á rí pé ó ti ṣẹ̀sìn kí ló dé ìwọ tí gbogbo ayé rí tó dàbí wèrè sẹ́ni kankan mọ̀ pé ẹnìkan jẹ́ Muyideen Àgbàlá Gabriel ní sábàbí ẹnu pé Àgbàlá Gabriel jẹ́ ká yé ọdún ọmọ nǹkan ó lè ṣe tẹ́tẹ́ ikú. táwọn kẹfà wa ń gbọ́ láyà ìpè torí pé Àgbàlá Gabriel náà Muyideen tó o bá tó ju mọ́ ọ ṣe wà yẹn lọ tó o bá wá sílé kí ó lọ́dọ̀ mi tó o wá kéwú tó o bá ṣẹ̀sì kó o jìyà ọ́ jìyà kódà méjì ń tọ ọmọ tí ò tú ọ ní màá pé kọ́ bọ́ wí tọrọ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi ni. àwọn èèyàn rẹ wọ́n yẹ kí wọ́n sọ fún ẹ wípé lákòókò tó wà lọ́dọ̀ Àgbàlá Gabriel ọmọ ẹsẹ̀ rẹ̀ lọ́jẹ́ ọmọ ọ̀dọ̀ ni ẹ́ ọmọ ọ̀dọ̀ ni Muyideen ní gbogbo àkókò tó wà lọ́dọ̀ Àgbàlá Gabriel òǹtírẹ́nì ni òǹtírẹ́nì ní gbogbo àtọ̀ wà lọ́dọ̀ Àgbàlá Gabriel kí lè yí wèrè àfáyé kí lè fẹ́ sọ ìsìlámù dànù kí lè fẹ́ sọ ẹ̀sìn alábẹ́ ẹ̀sìn ìsìlámù ẹ̀sìn tó kó tó ọmọdé tàgbà mẹ́ra ní Islam ẹ̀sìn tó gba àlàáfíà láàyè ní Islam ẹ̀sìn ànúlẹ̀sìn Islam ok Islam tó gbà èyí táwọn àfáà rẹ kú ẹrẹ mo wá rí òpònú dìndìnrín ọmọ Muyideen yìí wèrè wá ń sọ pé àwọn ẹ̀yin ọ̀rẹ́ ẹgbọ́n tí Muyideen sọ ẹ jẹ́ n play rẹ̀ fún yín Muyideen ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àfibì sólóore kò ní sọpá ẹ̀ bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ́ Ọlọ́run ó gbẹ̀san lára kó mọ́re àfibì sólóore kò ní sọpá kò ní sọpá kò ní sọpá bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ́ Ọlọ́run ó gbẹ̀san Muyideen wàláì tàláì Àgbàlá Gabriel kọ́ ni ìwọ àti gbogbo àwọn tí wọ́n ń tì ọ́ àwọn àfáà rẹ Àgbàlá Gabriel kọ́ lẹ fẹ́ bájà Ọlọ́run lẹ fẹ́ bájà kọ́ dẹ sẹ́ni náà tó bẹ́ẹ̀ tó lè bọ́ náà jà kọ́ sẹ́ni náà torí pé arákùnrin yìí kò pariwo fẹ́ni kankan pé wá gba Jésù sínú ayé ẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ti ń lọ ó tún ṣe bí ẹ̀gbọ́n ni ó lẹ́rìí lọ́wọ́ ó lèsì tó lè fọ torí pọ́jà mi sí Ọlọ́run ẹ máa gbọ́ tí Muyideen ọmọ àlẹ́ wèrè yìí ọmọ eléyìí yíyẹ ẹgbọ́n ti wí. ẹ sọpọ́ọ̀tì mi o. ẹ máa gbọ́. kí ẹ máa rí mi wò bí ìran. ó ní ẹ sọpọ́ọ̀tì ń.
èmi Muideen ọmọ ayé olólùfẹ́ yín. Orí ẹ ti dàrú. Mo Orí ẹ ti dàrú. Ọmọ àwọn wo ẹnu burúkú tó fi pẹ́rẹ́ ààrẹ lọ́mọ wa ajá ní ọ̀jẹ̀nu ẹ̀hún. Ẹ máa gbọ́n tí wèrè ń wí. fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ yín o fún gbogbo support tẹ́ ò fún mi látẹ̀yìnwá. Ta ni fún support? Àdúrà mi fún gbogbo ẹ̀yin tí ẹ bá support mi. Àdúrà mi ò pè é yín o. Máa gbọ́ Muideen wàláì tàláì rọ́bì gbogbo ẹni tó bá support yẹ lórí ibi tó fẹ́ fi sú Àgbàlá Gabriel yìí ó ń tọ̀wọ̀n lérò jùrù rí Ọlọ́run torí ó jẹ́ gbogbo ẹni tó bá support ẹ Muideen lórí ọ̀rọ̀ tá a wà lẹ́nu èyí onítọ̀ máa rí ìbínú Ọlọ́run látàyè tí èdèwájú Ọlọ́run ni àní kéèsì kì í sọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ẹ̀. Kéèsì kì í sọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń sọ̀pọ̀tì ẹ pẹ̀lú pé òfin fi sún olóore òfin gígùn ojú olóore ọba Àgbàlá Gabriel ló kọjá dákẹ́ ọ̀pọ̀ kìkì aláìdá dákẹ́ ọ̀fun súnà burú tó sunkún ọwọ́ alẹ́ nìkan ẹni ọba sọ̀pọ̀tì rẹ̀ onírúurú rí Ọlọ́run jọ́ kejì ọjà ní gbogbo yóò jẹ́ òfo ẹ máa gbọ́ tí wèrè wí. Àti ọ̀nà yín kò ní dàrú o. Ọlọ́run máa bá mi ṣàánú yín nígbà gbogbo. Àná Ọlọ́run ò lè ní fi yín sílẹ̀ nígbà kan. Máa gbọ́ jẹ́ kí n sọ fún ọ Ọlọ́run wọn ṣàánú wọn sọ́ọ̀mù yìí pé ó sì nínú ẹ tó lè ṣàdúrà fún yàn tó lè gbà mọ́ bọ́ ọ bá ṣe fúnra rẹ Ọlọ́run ò lè gbà. Asọ́ọ̀lìmúnà iná láàyò ebù sọ̀nìnìnà Olúwa ní gbogbo ẹ tí bá ti ń ṣàbòsí wọn jẹ níyà ni sọ́ọ̀mù pálábòsí ni ẹni ọmọ pálábòsí ni ẹni adúrú oore t'Àgbàlá Gabriel ṣe fún ẹ ìwọ gẹ́gẹ́ dẹ̀ ló practice Islam rí àwọn wèrè kẹwọn lọ́mọ àwọn tó sọnù lóde ọdẹ kó jẹ́ àmọ̀ ìyá tó bí ọ fún ọ tí a fi níwọ̀ lọ́mọ àwọn tó sọnù ìwọ tó lọ practice Islam rí tí ó ní ìjọ àwọn tó sọnù inú òjò wo ló ti ń bọ̀ ń bọ̀ ló ti bẹ̀rẹ̀ ọ wà ní ìjọ 40 years ọ practice Islam rí àwọn wèrè kẹ́rí ọ lójú ẹsẹ̀ ọpọlọ sẹ́ǹsì wọn ò pé wọ́n fẹ́ bà wọn ló kọjá ni ọpọlọ wọn ó ti yí ẹ̀pẹ̀. Ajibike Abeni mi ní wẹ́ ti àbúrò ní sí ọkùnrin ọlọ́pàá alukuran welcome. Àwọn tí wọ́n la ilaha illallah ayédè àrùn máráyé lọ́wọ́ ẹgbọ́rọ̀ wèrè ìdílé ẹgbọ́. Kì í sáré ní sáré ń gbà kọ̀ọ̀kan o nǹkan ò ní sẹ́mi yín o. Ọlọ́run jẹ́ pàlábùátà ilá ìlà ilé àzìm. Abẹ́rí ẹ wo wèrè ọlọ́wà lákù wọ́ta ilá ìlà ilé àlíyìlẹ̀ àsìmì ẹ wo bó ṣe wí rádaràda ṣé kéwù wèrè tí ó kọ́ náà nu tó rò pé ó lè ba ìsìlámù lójú jẹ́ Muideen ojú rí ọba jẹ́dẹ́ pàkọ́ ni. Olóyè sùúrù òṣèṣe kírú Muideen pẹ̀lú aburú tó ṣe fún Àgbàlá Gabriel kọ́dẹ̀ tó ronú pọ̀ tó lọ pẹ́tísàn máa pẹ́ Mr. Kéde Àgbàlá Gabriel wọlé láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ìránṣẹ́ ìṣù wà o. Ẹ máa gbọ́ o. Ìránṣẹ́ ìṣù tó bẹ láyé lára wọn ni màdàrúgbà. Bí ìjà bá ń bẹ láàrin ọkọ àti ìyàwó. Ẹ máa gbọ́ o. Màdàrú á sì pé ọkọ á sọ aburú nípa ìyàwó fún ọkọ. Ọkọ náà a sì
tó pé ìyàwó àtọ́sọ aburú nípa ọkọ fún ìyàwó. Ó máa ń ṣẹlẹ̀ Bí dáadáa. ìjà bá ń bẹ láàrin ọ̀rẹ́ méjì, mọ̀dàrú á pe ọ̀rẹ́ kìíní. abẹ́ ẹ máa gbọ́rọ̀ wáyáwáyá ẹ máa gbọ́rọ̀ wáyá ayédàrú máráyé lọ́wọ́ ayédàrú máráyé lọ́wọ́ wọ́n kọ́ lọ́hùn sílẹ̀ wọn ò sí o wọ́n bá ayé sọ̀rọ̀ ọ̀hún láyé dà wọ́n o ayédàrú máráyé lọ́wọ́ ayédàrú máráyé lọ́wọ́ ayédàrú máráyé lọ́wọ́ wọ́n kọ̀ lọ́hùn sílẹ̀ wọ́n ò sí o wọ́n bá ayé sọ̀rẹ́ ayé dà wọ́n o ayédàrú máráyé lọ́wọ́. Muyideen gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin ti Nàìjíríà àti ti Biafra Amẹ́ríkà London mo fi Ọlọ́run fi lọ́kàn balẹ̀ wàláì mo tún wí lẹ́ẹ̀kan sí àwọn ọlọ́pàá so 11 stéètì mẹ́ta ni wọ́n control wọn ìsalábòsí ẹgbẹ́ tí mo sọ fún yín àti Muyideen àti yí àwọn tí wọ́n fún support pẹ̀lú ògùn Ọlọ́run wọn jọ ṣẹ̀sìn ni Ọlọ́run wọlé apé Àgbàlá Gabriel ó nu omijé tó korò kúrò lójú Muyideen ṣé Muyideen ni wọ́n ń sọ̀rọ̀ báyìí ó ní sọ̀rọ̀ tí ń fẹ́ yí kẹ́yìn ẹni ó dàbí wèrè lánàá pẹ̀lú ògùn Ọlọ́run tí wọ́n bá pé igba lọ́nà igba wọ́n ṣèṣì kẹ́yìn ni ẹ jẹ́ wọ́n sọ fún yín o àtòun àtàwọn tí wọ́n bá ń fún support ìbá ìjà àfà ẹ gbà pé wọn ò ṣiṣẹ́ Islam o àwọn àfà kẹ̀kẹ́ kọ́ lọ́rùn wọn o ẹ gbọ́ tí mo sọ fún yín wọn ò ṣiṣẹ́ nítorí Islam o wọ́n ń ṣiṣẹ́ yẹn lórúkọ títí wọn ó kọ́ wọ́n dẹ̀ máa bàjẹ́. Jẹ́ kí n pe Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel odidi mẹ́ta tí mo fẹ́ dìmú ní pé àwọn ọlọ́pàá so 11 wà láìtàláì olóríire ní gbogbo wọn ọjọ́ tí wọ́n pẹ́tísàn tèmi lọ síbẹ̀ Ramadan tá a ṣe ìgbàlẹ̀ yìí ni àwọn lọ́yà 5 ni wọ́n dìde ní Kire wọ́n náà fẹ́ tẹ̀lé mọ́lọ́mọ́ ní ẹ jókòó ọkùnrin ni mí náà mi ìsábòsí mi ìmọ̀ràn pa torí mo yẹ ti rọ àṣẹ Abdulhakeem Ọlọ́dọ́gba ọmọ ìyá mi alálùbáríkà òun náà tún bá àwọn lọ́yà tó ń pè mí látòṣogbo bàbá ẹjẹ́ àpàdé yìí ní so 11 ní no àwọn ọlọ́pàá tí ń bẹ́ so 11 olóríire ni wọ́n alálùbáríkà ni wọ́n mo dẹ̀ tún ní ọ̀rẹ́ ń bẹ̀ mo lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ mo lẹ́bùrò ń bẹ̀ mo ní ẹjẹ́ rí kú tó fẹ́ pa mí náà kí n tó sá. ẹ gbọ́ mo ní kí wọ́n jẹ́ kí n rí ikú tó fẹ́ pa mí náà kí n tó sá. mo dé so 11 wàláì mi lò 2 hours. wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mo dẹ̀ ṣàlàyé ẹnu mi mo dún wájú ọ̀gá wọn pátápátá tọ́jà náà bá wọn gbogbo so 11. sọ̀rọ̀ ọ̀gá wọn ní kí n máa lọ ní imam ọ̀rọ̀ yóò kan ìmáàmù mọ́dẹ̀ dọ́dọ̀ IPO tí kéèsì bẹ́ lọ́dọ̀ ẹ̀ ó ní bàbá ẹ̀ ṣàdúrà fún wa wàláhì tàlà kírísítẹ́nì ni ọ́ IPO tí kéèsì mi pẹ́tísẹ̀ tí wọ́n kọ́ mọ́ mi tí bẹ́ lọ́dọ̀ ẹ̀ ó kúnlẹ̀ báyìí tó ń tí kú ẹ̀ ó ní bàbá ẹ̀ ṣàdúrà fún wa kírísítẹ́nì ni mo dẹ̀ ṣàdúrà fún wọn àgbà better life lọ́wọ́ mi o better life fún wọn àgbà lọ́wọ́ mi wọ́n ní bàbá ẹ máa lọ ẹ̀fọ́ mi ti àtúbẹ̀ pé àwọn kọ̀ọ̀kan ni wọ́n mọ̀ mí social media so 11 àní problem ń bẹ ẹni tí mo kàn fẹ́ Àgbàlá Gabriel ẹjẹ́ Muyideen máa kọjá lọ court
mo ní interest nínú kéèsì yìí Muyideen kọ́ máa lọ kóòtù àtúnwò àtàwọn tí wọ́n ń pọ́n kájọ wá pàdé kóòtù kó wá ṣẹ̀sìn kápẹ́ tí gbé Àgbàlá Gabriel nílẹ̀ ni ọmọ ọ̀dọ̀ ni ọlọ́dọ̀ Àgbàlá Gabriel náà ọmọ sẹ́niọ̀ oúnjẹ lọ́dọ̀ rẹ̀ òun mú lọ́dọ̀ rẹ̀ tó o bá ṣe tí ọ̀dọ́ lè bọ́ wí kọ̀dẹ̀ tí ì ṣe kékeré ṣáájú tẹ́lẹ̀ tá a pè wọ́n ti fún ní wọ́nì wá tọ́rọ̀ yẹn bá dé kóòtù yìí pé ọ̀nà tí gbogbo ẹ̀yin wèrè kẹ́ńkálà yìí wọ́n á fi ìyẹn fún ní wọ́nì ni ọ̀dẹ̀ ti kú ọ̀lọ́dún ẹ̀ Muyideen bó o ṣe tó ìtọ́ ọba wálé kéwù mi àkọ́kọ́ èmi ìṣẹ́gbẹ́ ẹ̀ náà 40 lọ́wọ́ àti ẹ̀ńhalẹ̀ èmi ti parí better life tó ọba wọ́n sílé kí ọlọ́dọ̀ mi tó ọba hùwà àyàwó láì ó jìyà ọlọ́run ọ̀jẹ̀ pankẹ́rẹ́ àbíbílálà gbogbo ayé yẹn òótọ́ ni pẹtísọ̀ o àmọ́ alhamdulillah Àgbàlá Gabriel ti padà sí Ìbàdàn tipẹ́tipẹ́ ẹjẹ́ ń pè Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Ọlọ́run tó wọ́n gbọ́dọ̀ wà fẹ́lẹ́bù. Wa alaikum salam Mr. Kẹ́hìndé Àgbàlá Gabriel. Àbúrò ní ṣe ìdààmú ò ní jẹ́ ti láéláé. Ẹ ní yẹn kúkúrú ẹ̀mí. Ẹ sì ní padà dólòsì. Ọlá abọ́lọ́ ṣe tó nú ọlá rẹ̀. Ẹ mọ̀ nímọ̀ nínú ẹ mọ̀ gamọ́ gíga. Ẹ̀yin lẹ́ mọ̀ borí ogun ò ní borí yín. Ọlá wà láàkú wọ́ta yìí lábìláì. Ẹjọ́ ọ̀rọ̀ tí ń lọ gbogbo ayé ní gbọ́ yín bá ṣe wà yìí. Ìtàfí ń gbọ́ wa yẹn bá ní yín lẹ̀ díẹ̀. Agbá ń pẹ́ Muyideen àtàwọn olórí burúkú kan wọ́n pẹtísà Àgbàlá Gabriel ṣé lóòótọ́ ni sà? Náà. Ṣé bí Àgbàlá ti wà nílé padà báyìí? Wọ́n ti padà sílé. Báwo lọ̀rọ̀ náà ṣe lọ kí ló sọ ẹ́ pàgbàlá ṣe lẹ́yìn tágbàlá kọ́lé fún tó fẹ́yàwó fún tẹ́yìn ra odidi màálù tí jẹun ọ̀fẹ́ tí mumi ọ̀fẹ́ tágbàlá Gabriel kọ́ ṣọ́ọ̀bù fún tọ́ra ìjà ní ṣọ́ọ̀bù kí ló lágbàlá Gabriel gẹ́ ṣe tó pọ̀ pẹ̀tísàn. Ṣé o pé àwọn tó wà ń dé ọ̀rọ̀ yẹn gan wọn ò tí ì yọjú tó ń wá gan wọn ò tí ì rí so wọ́n bá lọ pé amsa kó wá fi Quran búra ó wà ń dé ọ̀rọ̀ yẹn ó wà behind the scene so Muyideen ò lè dá kò ní òun nìkan kọ́ ló ń ṣe gbogbo wàhálà tó wà nílẹ̀. Kẹ́kọ̀ọ́ lọ wádìí dáadáa ó wà behind the scene kó lọ fi Quran búra ẹni kó fi Quran búra. Iye ta lẹ sọ yẹ. Amsat. Oríyọmí Amsat. Tó bá ti mọ̀ ọ́n pa ẹni kó wá fi Quran búra. Mi rò bẹ́ẹ̀ sà Alhaji Oríyọmí Amsat kò gbọ́dọ̀ mọ̀ ń pẹ́. Alhaji Oríyọmí Amsat náà máa jẹ́ ń pè lábòsí. Orí ọgbọ́dọ̀ dìbì Oríyọmí ọgbọ́dọ̀ dúró lórí pé kó o retí Àgbàlá Gabriel ó ṣe kó wá dìbì lọ́dọ̀ Muyideen. Ok, tó bá yá ẹ máa mú tọ́ náà. Òótọ́ máa jáde. Tó bá ti sọ pé rọ ni òótọ́ máa jáde. Muyideen nìkan kọ́ ló ń fa gbogbo wàhálà tó wà. Màá mélòó lára ẹ̀. Àwọn tó wà sọ̀ráǹdì ẹ̀ ló ń kọ́ sí problem. So wọ́n ti lọ petition fẹ́ kọ ẹ̀jẹ̀ kan máa nǹkan tó bá fẹ́ ṣe ẹ̀jẹ̀ kan máa ṣe lọ. So àwa ò ní sọ nǹkan táwa máa ṣe. Làwọn ti lọ competition tiwọn. So let them go ahead. So
àwa ò ní ìdí àti máa pariwo online ẹjẹ́ tó máa ṣe anything náà. Àgbàlá Gabriel ti wà ní àbí. Mr. Kẹ́hìndé ṣe àwọn ọlọ́pàá aṣọ ìlẹ́bùn ṣe ń gbọ́ mi yé. Wàláhì ìwé ìsalábòsí olóríire ni wọ́n. Ṣé rí tí mo fi láìkí wọn ní pé gbogbo ẹ̀ tó bá wà ní pẹtísàn pátá ni wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀. Because ẹni tó lè tẹ̀ mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn ni ìyàwó Muyideen. So ìyàwó Muyideen ló lè tẹ̀ mọ́lẹ̀ sọ̀rọ̀ yẹn. So gbogbo petition tó kọ yẹn wọ́n máa fẹ́ rí the truth. Ìyàwó Muyideen máa testify sí gbogbo ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀. Ṣé mo pé wọ́n kidnap ọkọ ẹ̀ ni kò mọ anything dèmí nǹkan wọn bí tí ọkọ ẹ̀ wà. Báyìí. Yeah, because ó wà legally married. Báwo ló ṣe máa kidnap ọkọ from ìyàwó tí ò dẹ̀ mọ́ bí kan wà kò mọ anything tì náà. Tí wọ́n dẹ̀ ti wẹ́ẹ̀dì tí ẹ ti wẹ́ẹ̀dì tí ẹ ti jọ kọ́ bọ̀wé. Wọ́n gbé ọkọ. Bẹ́ẹ̀ ni bí mo ṣe gbọ́ gan pé ibi tán mú wọn lọ àwọn ibi tán lọ competition sí yẹn pé most of them they are Muslim wípé àwọn ẹgbẹ́ alábòsí náà máa mú lọ bẹ̀ yẹn so it's a group of group ni wọ́n lọ group their group so nǹkan tó bá ti sọ náà máa tẹ̀lé but àwa náà máa make sure pé I take a legal action against them àwa náà máa illegal máa competition sí mi against Muyideen gbogbo atrocity tó ti commit yẹn gbogbo ṣe ìwọ́n náà ó sọ̀rọ̀ against ní bẹ́ẹ̀ ni máa competition everybody ló máa competition so. Mr. Kẹ́hìndé ọ̀rọ̀ lẹ́tà ń sọ yìí gan ṣe Muyideen ní gbogbo ẹ̀yin aráàlú èbó fún lówó ni Àgbàlá Gabriel. Muyideen kọ́ ló nílé Àgbàlá kọ́ ló nílé àwa dáwà ní diaspora ló kọ́lé fún Muyideen Àgbàlá ló filẹ̀ ẹlẹ̀ tó Àgbàlá dẹ̀ máa gbalẹ̀ Àgbàlá fún rìsíìtì pé òun talẹ̀ fún kò dẹ̀ sí àgbémọ̀dé pé wọ́n fún lẹ̀ ilé nìkan náà máa kọ́. Àgbàlá nígbà Àgbàlá bá gbalẹ̀ yẹ́sà táyàwó ni ó wà kó sílé rẹ̀ lẹ́sẹ̀. Wọ́n máa búdó sàálẹ̀ yẹn ni. Wọ́n padà bà ayé Muyideen jẹ́ Muyideen àwọn àfáà rẹ̀ padà bà ayé ẹ̀ jẹ́. Wọ́n búdó sàálẹ̀ yẹn ni fa. La ilaha illallah. Wọ́n búdó sàálẹ̀ ní bó ṣe wà. La ilaha illallah. So wọ́n ti ní ìdí ẹ̀jẹ̀ kan máa tì í lọ. Gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ ní òparẹ́ lágbára Ọlọ́run gbogbo wọn ní òparẹ́. Idà Ọlọ́run ọba wọn. Ẹ máa gbọ́ Mr. Kẹ́hìndé ẹnìkan ti sọ pé owó tòun ní owó yẹn 90,000. Tó bá ti ní evidence tí bá ti wà. Àjọṣe dìjà àjọṣe ó ń kálukú ẹ tọ́jú rìsíìtì yín pamọ́. Àwa náà gbogbo àmà competition àmà send ẹ̀ sórí online gbogbo àwọn tó dáwọ́ ilé yẹn wọ́n máa sign gbogbo petition yẹn so everybody máa sign petition yẹn gbogbo àwọn tó contribute sílẹ̀ yẹn. Ojú òní tiwa bàbá mi ẹ sọ fún Àgbàlá Gabriel pẹ̀lú ògo tọlọ́hun àwọn tí wọ́n ń petition yẹn Àgbàlá Gabriel kọ́ ni wọ́n ń petition ẹ ṣe ń gbọ́ mi yé. Torí pé iṣẹ́ t'Àgbàlá Gabriel ń ṣe sí Ọlọ́run ní ṣe gbogbo ẹ tó bá ti wà lọ́fíìsì àánú gan lọ́lọ́run fálùjù Ọlọ́run ni wọ́n fẹ́ petition ẹnìkan ọdẹ. tó wà ní tó ń fojú pamọ́ tó wà lábẹ́lẹ̀ tó ń fojú pamọ́ tó ti àwọn àfáà yẹn kan nìkan ló ń ṣiṣẹ́ yẹn. Gbogbo wọn náà ṣẹ̀sìn. Ti àwọn àfáà yẹn tó ń dáná sí báwo náà ṣe ń sọ Yorùbá yẹn. Wọ́n dáná sí i lábẹ́. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú ògo tọlọ́hun. Ìkàrú tó má bẹ̀ pé Àgbàlá sí kọ́ ló yẹ kó máa dáhùn kò tẹ̀ kán sọ ẹni ọ̀rọ̀ from now ọ̀tí tí kèsì ẹ̀ bá tó dá ẹ̀dá. Iná làgbàrá gbọ́n Àgbàlá Gabriel gbogbo anybody tó bá
ìfáìtì ẹ̀sìn tàbí kankan má dẹ́ni kankan ló mọ̀ torí níbi ọ̀rọ̀ ni wọ́n ti fẹ́ máa yọ ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ orúkọ tá a bá dẹ̀ sọmọ ẹni inú ẹni ní gbé bẹ́ẹ̀ ni. Mr. Kehinde àbúrò ní sẹ́yìn pẹ̀lú ògo tọ́lọ́ tí wọ́n bá pé igba lọ́nà ẹgba ọlọ́wọ́ bá ní fún Àgbàlá Gabriel yóò fi borí wọn ọlọ́wọ́ wọlé apá àánú ló ṣe àánú ìdí ẹ̀díbí gbogbo ẹni a bá ṣe lóore tó bá ronú kò fẹ́ fi ibi sẹ́ fún yẹn fúnra Ọlọ́run yóò dìde gbìjà olóore. Ọlọ́run pa àwọn rẹ̀ níbi bó ṣe fọ́ pa àwọn ọmọ Fáráò rẹ̀. Àmín 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 pẹ̀lú ògo tọ́lọ́run ẹ̀ṣẹ̀gẹ̀ ojú òní tiwa gbogbo ayéṣẹ́ ti gbọ́ Àgbàlá Gabriel ti wà lé o torí àwọn èèyàn Mr. Kehinde àwọn èèyàn ti ń pè mẹ́sàn-án mẹ́wàá Aláàjì Ọ̀nà Òdodo bóòlù Àgbàlá Gabriel níbo ló wà mo ní kò sí tó mọ́ Àgbàlá iṣẹ́ Ọlọ́run ní jẹ́ kọ̀dá sí ara ẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ bá ní kéèyàn competition kí ni wọ́n máa tìyàn mọ́lẹ̀. Wọ́n invite wọn ni ká lọ sọ nǹkan ká lọ. Nítorí wọn bá tó. Statement down. Kì í pé because wọ́n competition wọn tí wọ́n mọ́lẹ̀ kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ they can do. So wọ́n lọ they went there to give them their own statement and he already went back home so it shouldn't be any problem after that. Okay. So thank you very much. Mo sọ náà pé wọ́n ti invite èmi náà ìṣó 11 rí ẹ̀gbọ́n kọ́dà mùsùlùmí ẹni ẹjọ́ jẹ́ mùsùlùmí ilé ọ̀dọ̀ rẹ̀ sọ́dọ̀ mi tá a bá pariwo jù lọ́dọ̀ mi wọ́n gbọ́n ilé ọ̀dọ̀ ẹ̀ Aláàjì tún ni òun lọ pẹtísẹ̀ mi nítorí pé ó gbé ọkọ̀ fún pánẹ́ẹ̀lì tí pánẹ́ẹ̀lì táwọn ò lè gbọ́kọ̀ lọ́wọ́ pánẹ́ẹ̀lì ọ̀dẹ̀ ní kí wọ́n lọ mú mi dáadáa. Àwọn Arab wọn kì í wà báwa Muslim. Mùsùlùmí ilẹ̀ Yorùbá olórí burúkú pọ̀jọ́ lórí ire lọ olórí ibú àwọn abínú ẹni wọ́n máa bínú oríire ni ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe wọn ọ̀sẹ̀sìn. Kí kò sí Christian tó dìde ń sìn wọn everybody inú wọn dìde. Sáwọn Kìrìsìtẹ́nì. General Vasia àkàkọ́ dìde wọ́n ti ẹ̀mọ́ fẹ́ support níbo. Ẹ̀yin náà wo. Yes na most of them dìde. Àwọn Kìrìsìtẹ́nì náà ẹ̀yin náà ń wo Àgbàlá Gabriel gbogbo ẹ̀yin pásítọ̀sì. Bára Ọlọ́run ti gbà wọ́n gbàbọ̀dẹ̀ náà. Ọ̀gá o ẹ wá ń bínú mí di yín ẹ ń bínú Ọlọ́run lára Àgbàlá Gabriel. Wọ́n bínú ọmọ inú wọn tó ń ṣoríire wọ́n bínú ọmọ inú wọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀. A lè kọ́ra agbára ní ìṣọ̀kan wá nìyẹn. Àwa pariwo pé oúnjẹ wọn à ń pariwo Tinubu ó kálukú yìí gẹ̀ẹ́sẹ̀ ròyìn dá sọ́mọ́lá kejì. One line òótọ́ ni Mr. Kehinde sọ ọ yẹ kárí àwọn Kìrìsìtẹ́nì kẹ́pọ̀ bí omi tí ì bá ṣe bàbá takú ti Jésù. Bàbá takú ti Jésù nìkan látúrí tí wọ́n dúró. Gbogbo wọn náà alábòsí wà lára wọn mọ́. Gbogbo alára àwọn Kìrìsìtẹ́nì náà alábòsí wà lára wa. So èèyàn kan gbọ́dọ̀ ṣọ́ra fún wọn ni. Mr. Kehinde ṣé ẹ rántí orin kan tí Alhaji Sikiru Ayinde Barrister tí wọ́n kọ fún King Saheed Òṣùpá nígbà tí wọ́n ń ṣe 60 years ṣé ẹ rántí orin yẹn. Nígbà tí wọ́n dá dé wọ́n ní ó ní ìtọ̀ wọ́n gbọ́dọ̀ jà ó mo fẹ́ kọ́ bí olóògbé ṣe kọ́ ni o ó ní ìtọ̀ wọ́n gbọ́dọ̀ jà ó ẹni Ọlọ́run bá ń bẹ lẹ́yìn fún ó ní ìtọ̀ wọ́n. Mr. Kehinde bẹ lẹ́yìn fún ẹni Ọlọ́run bá ń bẹ lẹ́yìn fún. Mr. Kehinde orí mi wú. Ọmọ ìpẹ́ Àgbàlá Gabriel ń soríire ẹ̀dẹ̀ ń bínú Gabriel o
ọmọ ọ̀rọ̀ ẹ̀ tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ humanity mo sọ mo ní tí Nàìjíríà ọba dáa a kò fi ìjà ẹ̀sìn ilé á lo ìfẹ́ á ní ìtẹ́lọ́rùn á bẹ̀rù Ọlọ́run á lò sọ̀ká láàánú ara wa. afẹ́dúgbọ́n afẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ mẹ́fà náà. ẹsẹ̀ mẹ́fà nínú. ẹ̀kú gbá ẹ̀kú ògbó ẹ̀jọ́ ẹ̀lìsú alákẹ́ ẹ̀lẹ́lẹ́wò tàgbàlámọ́ sí ẹ̀ńdúnú orí. oríire ó kálukú ọ̀pápọ̀ àwọn kan sórí rere lánàá àwọn ẹlòmíín náà ń ṣe bọ̀ àwọn míín náà tún ṣe tiwọn lọ́la pẹ̀lú ògo tọ́lá Àgbàlá Gabriel wà ìnẹ̀jú ń dáná láwọn múlígà ìlú náà wà ìnẹ̀jú ń dáná ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ ẹ̀sìn àfa àkàtọ́ bá bóde tó bá ní ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti mú ìdí ọ̀rọ̀ ẹ̀sìn ni màá gbèsè pè ní. táfà kan bá bóde tó bá máa fi ọ̀rọ̀ ẹ̀sìn dájọ́ ọ̀rọ̀ mídìí àtàgbàlá Gabriel yóò rí bínú Ọlọ́run. mú ìdí nìta lẹ́pẹ́ fẹ́ mọ̀ sọ pé di Islam òun gẹ́gẹ́ wí lẹ́nu rẹ̀ ó ní ò practice Islam rí láti age of 1 year to 40 years. One years to 40 years ọ̀sẹ̀ gẹ́gẹ́ ìsìn lẹ́yìn wèrè kọ́ máa pọ̀ mọ́ yín kẹtọ́ sọnù ọmọ òun lọmọ olórí burúkú tẹ̀ bí tọ́ sọnù. ẹ̀yin tó ọmọ yín bá sọnù tẹ́ bá ń wá kíní ẹ máa wà. èyí wà láti ọmọ ọdún kìíní ọdún mẹ́wàá tẹ́ pé 40 years ó lóun practice Islam rí. ó yẹ káwa mùsùlùmí gbọ́ practice rẹ̀ pé ta ló sọ ní Muyideen níbo ló ti rí Muyideen ti jẹ́. àkọ́bí ìyá rẹ̀ jẹ́ ìjẹ́ Pọ́ọ̀lù àbíkẹ́ ìjẹ́ Ṣẹ́gun ní àbí Sunday ẹni ó jẹ́ ní ìkẹrin wọn àmókọ rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run Muyideen wàláhì ó ti lulẹ̀ Ọlọ́run ìsílẹ̀yìn alábòsí o wàláhì yuhibbu sọ́ọ̀lìmínà àbáni wàláhì yẹ̀sídù sọ́ọ̀lìmínà ìlà àsára kùránì ni o ayálu kùránì olúwani wàláhì yẹ̀sídù sọ́ọ̀lìmínà ìlà àsára kò sí kankan tí ó gbẹ̀yìn gbogbo alábòsí òfò ni òfò ọjọ́ tí Àgbàlá Gabriel rí wọ Muyideen tó dàbí wèrè àwọn mùsùlùmí àwọn wèrè àfáàkẹ́jẹ́ pọ́mọ ìyá àwọn ni ọ́ ṣé wọn ò rí ọ nígbà náà kí ló tí ò lọ bá Àgbàlá Gabriel kọ́ bá wọn má burú àwọn ọkọ́ bá wọn mẹ́gbọ́n àwọn tó sọnù fámìlì wọn tó sọnù tó parẹ́ tí ń wá kiri nígbà tí ń bọ́ gbowó kò fẹ́ kọ́lé fún ọ kí ló tí ò yọjú. ọ̀nà ni wọ́n rí sọ oríire tó ṣe lára rẹ̀ wọ́n sọ ọ̀fẹ́ ìyàwó lọ́dọ̀ rẹ̀ sọ ìyàwó tó ọfẹ́ sọ ọ̀run sọ ọ̀kátẹ́rì òkè sọ ọ lè sígbà yóò tẹ̀ kú. torí náà gbogbo ẹ̀yẹ yẹ ẹjọ́ jẹ́ lọ́wọ́ bí káfú o ẹ má jẹ́ ẹ̀yẹ lára mọ́ oore jẹ́ o inú Ọlọ́run ò ní dùn sọ dálé yẹn o gbogbo ẹni tí bá ń dalẹ̀ òní láti bọ̀tán dáadáa o àti bọ̀tán alábòsí ò lè dára o àti bọ̀tán alábòsí kó mọ̀ ní dára iṣó tó bá ṣe lówùúrọ̀ tó tún dọ̀sán rẹ̀ àti bọ̀tán alábòsí kó mọ̀ ní dára ẹ jẹ́ kí n gbà kọ́ wọlé direct call ni o àfáì bá mùsùlùmí yẹn wá ẹni tó bá fẹ́ pe WhatsApp call ẹ jẹ́ fún ní WhatsApp tẹ́lẹ̀ pé kọ́ńpá bàkì yẹn náà wá àti hundred charger ẹ jẹ́ fún ní WhatsApp tẹ́lẹ̀ pé ó yẹ ká lè gbà call ó yẹ ká gbà call.
nọ́mbà tẹ́ máa pè sí rèé 070 83 92 87 78 WhatsApp nọ́mbà tẹ́ lè pè sí nísìnyí rèé 070 83 92 87 78. ẹ jẹ́ kí n gbà kọ́ ọ̀rọ̀ tí ń lọ kílẹ̀ yìí náà rí sí kílẹ̀ rí sí. WhatsApp number tá a lè pè wọlé ní time tí mo ṣe live lọ́rẹ̀ 070 83 92 87 78. ẹni tó bá fẹ́ pè direct 080 33 82 33 47 direct call nìyẹn. nọ́mbà mi 47 tó bá fẹ́ pè ò lè pè láàkó tí mo ṣe live lọ́wọ́. mo fẹ́ kéèyàn méjì mẹ́ta ọba ní dá sọ̀rọ̀ yìí sọ yẹ kó rí bẹ́ẹ̀ káyìn náà kílẹ̀ náà rí sí Muyideen Mímíkì ọpẹ tí Àgbàlá Gabriel Oredibi ẹ tó bá fẹ́ pè direct MTN ní kẹ́ ẹ pé 080 33 82 33 47. tí ẹ bá fẹ́ pè sí WhatsApp nọ́mbà tí mo print yẹn ní kẹ́ ẹ pè sí WhatsApp ọ̀rọ̀ tí ń lọ kílẹ̀ yìí náà rí bá ní dá sí kílẹ̀ rí sọ sí. Salaam alaikum. Hello. Bàbá mi. Ọlọ́run wa máa fún yín lọ́wọ́ o. Àmín àmín sà. Àtọ̀jú yín ò ní fàyà o. Àmín àmín. Láti Amẹ́ríkà ni mo ti ń pè. Láti Amẹ́ríkà. Ìjọba bá ní tí gbogbo àáfàá bá jẹ́ irú yín, táwọn àáfàá mùsùlùmí tó bá jẹ́ irú yín, kí ẹ̀ ń wá àlàáfíà nínú ẹ̀sìn, kí ẹ̀ dẹ̀ ń wá ìrẹ́pọ̀ gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Kò ní sí nǹkan tá à ń pè ní wọ́n mi sí omi òtó ẹ̀sìn. Sẹ́rí gbogbo àwọn tí wọ́n ń pe Muyideen lẹ́yìn. Odò tó bá ti gbàgbé Orísun máa gbẹ̀mí. Bẹ́ẹ̀ni. Ọkọ̀ parun náà jìjọ wọ̀, ọkọ̀ parun, ọkọ̀ lọ́ọ̀tì. Ṣé mọ̀ pé gbogbo àwọn tó wọkọ̀ lọ́ọ̀tì ń jọ́sí, wọ́n parun ni. Wọ́n parun pátápátá ni. Wọ́n máa parun ni. Àmín àmín. Ojú máa tì wọ́n. Àmín. Ojú máa tì wọ́n. Lọ́la rí pé Àgbàlá Gabriel kì í ṣe jẹkúdújẹrá. Mo nínú owó Muyideen o, mo dáná owó Muyideen. Allah Akbar. Mo kì í ṣe pé because Àgbàlá Gabriel ti ń ṣe àwọn nǹkan kan tó jọ mí lójú. Arọ́kọ ó wá láti Lẹ́kì. Ìjọ́ kejì l'Àgbàlá Gabriel ra kẹ̀kẹ́ márúwá fárọ yẹn. Bẹ́ẹ̀ni. Ìjọ́ yẹn mo ti bẹ̀rẹ̀ sí dáwó. Nítorí arọ yẹn, mo give testimony. Lẹ́kì ni ilé mi wà. Mo tún lọ wádìí ẹ̀. Àgbàlá Gabriel make sure pé arọ yẹn gbé kẹ̀kẹ́ yẹn dé Lẹ́kì. Allah. Tó fún lọ́wọ́ tó máa fi báyàwó àtọmọ o. Máa yẹn ti wà pánsẹ̀. Alhamdulillah. Máa yẹn ti wà láàyè. Lẹ́yìn àti bẹ́ẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí contribute sí global competition. Tí Mr. Kẹ́hìndé bá competition, máa try máa get number Mr. Kẹ́hìndé. Washington DC ni mò ń gbé. Number competition èmi. Níjọ́ tó bá fẹ́ wá sí kò wá sí kéésì. Kò fi mí lọ́wọ́ wá wọ plane wa. Mo ṣe kúrò Nàìjíríà. Allah Akbar. Mo kúrò Nàìjíríà kò tí ì pọ́sẹ̀ méjì. Allah. Kọ́ ní ọ̀la, òun náà mi ní nǹkan kan mo ní kúrò nínú ilé mi tí máa fi la tíkẹ́ẹ̀tì tí máa bọ̀. Àwọn abibi sólóore ìjọ, àwọn amóore tún ní í ṣe. Oore tún wá di bí. Muyideen jẹ́ kan. Ọlọ́run dẹ̀ máa bí. Àmín. Because gbogbo ẹni tí ó ń fi ibi sólóore
wọ́n ti kọ́ Haruna Ìṣọ̀lá kọ́ lórí ó ní ẹni bíbí tó lóore ìyá ló máa jẹ kú. wàláì. Ọlọ́run tó dá wa náà ó lóun máa ń ṣèrè kú tóun bá ṣoore fún yàn tí ò bá mọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ọlọ́run dẹ̀ náà ń láàánú alábòsí ó ní gbogbo ẹ̀dá tó bá ti ń ṣàbòsí láyé ó ní tó bá rẹ́rìn láàárọ̀ ó máa sunkún lálẹ́ ni. gbogbo àwọn tó wà ń di ọ̀rọ̀ Àgbàlá Gabriel máa fi wọ́n ṣe ìtẹ̀mọ́lẹ̀ kọjá. àmín àmín àmín. wọn ò ní bọ́m̀bẹ̀. àmín. wọn ò ní bọ́m̀bẹ̀ àmín àmín. ojú máa ti wọ́n. àmín. ojú máa máa tẹ ẹlẹ́yà ni. àmín àmín. ẹlẹ́yà ni. ẹbí léwúrẹ́ ń jẹ bọ̀ sọ́gà rẹ̀. àmín àmín. wọn ò ní bọ́m̀bẹ̀. àmín. Àgbàlá Gabriel ò lè lọ́lẹ̀. àmín o àmín. àwa tá à ń dáwó fún atrọ́ọ̀sì ẹ̀. kò ní ẹ̀ ṣe jẹ kúndú jẹra. wàláì. nílẹ̀ ìwò náà wọ́n ní ọ̀rẹ́ ẹ̀rọ mi màá mọ orí èèyàn tó jẹ́. ìwọ tó múnú ẹ̀rọ pọ̀. tó dàbí wèrè ń jọ náà. ó ní kò sí bẹ́ẹ̀ ṣe lè fọ́ pé ọmọ ọlọ́mọ gòkè odò ó ní tó bá ti gòkè odò tán á béèrè ìyá tóbi. Allahu Akbar. òun lọ̀rọ̀ mú èdè. ìyá ẹ̀ náà èèyàn yọ̀rọ̀ tí ń súnlé ẹ̀dìyẹ ni. wàláì. èèyàn jáde sí ni ìyá ẹ̀. kì í ṣàbíamọ abíagbá ni. gbogbo wọn dẹ̀ lọ́nà máa mú. àmín. Ọlọ́run ó ti sọ òun ò ní pè lẹ́yìn alábòsí. wàláì. alábòsí dẹ̀ máa kábàámọ̀ kó tó lọ láyé. yọ kábàámọ̀ o. kò sí àdé ìgbà tẹ́bẹ̀rẹ̀ program yẹn inú mi dùn ẹni à bó ṣàdúrà fúnra ẹ̀gbọ́n kò lè gbà ní nǹkan tó ti dé. kò lè gbà. kò lè rí dùn Ọlọ́run. àwọn fẹ́ǹtì ní ohun ẹ̀dá lohun Ọlọ́run. èèyàn mẹ́rin lọ sóde ẹnìkan sáré wálé ní òun bá àwọn wèrè sọ́hùn. ẹnìkan tó sáré wálé ní wèrè àbáwọn mẹ́ta tó wà lọ́hùn. tó orí ò pé ó ti yí lórí. òmùlẹ̀ mú fò dẹ̀ ni ó ti mú fò ọ̀rẹ́ sí. jọ́kejì ọjà òfò jọ́kejì ọjà. ó ti mọ ó ní èèyàn ta tẹ́tẹ́ ọkà ọmọlé bàbá àjẹ̀bú àtúrí fídíò ẹ̀. àtúrí live. àrí live. àdàpé olè ló ń jẹ́ jìbìtì. olójú kòkòrò èèyàn ló ń ta tẹ́tẹ́. bẹ́ẹ̀ni. lágbájá ó ń jìbìtì ọ̀fẹ́ pè lólè. ó lè ní. ẹ má sọ pé jìbìtì kankan ó lè ní. àdàpé olè ní Yorùbá ń pè ní jìbìtì. ọmọ fẹ́ kọ́lé náà máa ló ní jìbìtì. ẹ pè lólè. àmọ̀ kó lè ní. ẹ mọ̀ náà bẹ̀sẹ̀ káwọn èèyàn máa bò tọ̀rọ̀ tàbí àwọn sọ ti kọ́mọ̀ ń lu wájú. ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn Àgbàlá Gabriel kọ̀dọ̀ sọfẹ́nì kékeré pé kó wá gba Jésù sínú ayé ẹ̀ gbogbo ẹni ọba dọ́dọ̀ rẹ̀ yóò ṣàánú yóò ṣe tọ́ba lágbára ni. ṣé ọmọ yìí lówó ń tẹ̀? pélépété. bí Àgbàlá Gabriel tẹ̀ mọ̀ yín rí. pélépété. ṣé Àgbàlá Gabriel sọ̀rọ̀ rí? sọ̀rọ̀ rí. gbogbo mi máa ń wo gbogbo bí ṣe mò ń bọ̀ láti fi sẹ́ńtẹ̀ bí ṣe tán mò ń wò yín láìpẹ́ báyìí. bí ṣe tán kínní mi mo rí pé mo ní bàbá ẹ̀ tún ti bẹ̀rẹ̀ program mo ṣe tún sáré yìí sí program yín ni. ẹ má wọrí gbogbo alábòsí ló máa tẹ̀sìn. àmín àmín. gbogbo ẹ̀sìn tẹ̀sẹ̀ gbé dání orúkọ yín ó ti lọ fà wàláì ó ti lọ fà láìpẹ́ láì jìnnà ẹ máa dé lóyìnbó ẹ má wọrí. àmín àmín àmín. èmi máa wá sí mọ́ṣáláṣí ní àìgbélé ni mo sì máa donate. mo dẹ̀ máa fi ẹsẹ̀ ara mi rìn wá sí mọ́ṣáláṣí ẹ máa wá fún yín ní gift. kó tó parí oṣù tá a fẹ́ mú ìmọ̀ àti mọ́ṣáláṣí yín. ọ̀dà sà Ọlọ́run sì ń rọrùn. lágbára Ọlọ́run ojú òde ní tì yín. àmín 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 àmín. ẹni kábàámọ̀ gbẹ̀yìn ayé. àmín àmín àmín. gbogbo èèyàn tó bá ń tìtẹ̀ yín àtẹ̀mọ́lẹ̀ lè máa fi ṣe. àmín o àmín 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 àmín. Thank you sir, God bless you sir. kí ló dé kódà káde máa fi igi kún ojú olóore Al-Qur'ani ọkọ wa bẹ́ẹ̀ ṣẹ̀rí ọkọ wa bẹ́ẹ̀ alijasa'ul insan ilal insan. ẹ̀yin ẹ̀yẹ wa ẹ ṣe sùúrù ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló dààmú ìdí ní Àgbàlá Gabriel pọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ mú ìdí ní gẹ́gẹ́ ló wọ practice Islam rí ó wí tí gbogbo ayé gbọ́. ẹjọ́ mo fẹ́ gba yín kọ́ mélòó kan sí WhatsApp number tẹ́lẹ̀ pè sí 070-8382-8778. bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ sẹ́kù nísìn Mr. Sunday àbúrò ní sẹ́yìn o ààbò Ọlọ́run bá ń dájú lórí yín gbogbo ibi tó ríire yín dé kò ní débẹ̀ takú sí lórí ọmọ lórí aya lórí iṣẹ́ yín ẹ̀ ní rìsífù bànújẹ́ ọlá àkọlá Al-Qur'an sọ láàrin ajé ní mú tẹ pẹ́kọ̀rọ̀
Àgbàlá Gabriel àìmọye mùsùlùmí inú àwọn tíátà tó ṣe dáadáa fún tí dáṣe pé wọ́n lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ àìmọye àwọn àfáà t'Àgbàlá Gabriel lọ prógámù wọn tó fún olówó mọ́sáàsì tó dá sílẹ̀ ẹ̀kẹ́ sókó wọn lọ ṣọ́ọ̀ṣì ni. À ń sọ̀rọ̀ humanity. Gààrí ráìsì tá a jọ ń jẹ ṣé mùsùlùmí nìkan ní ṣe? Àmì Adéyẹmí Adéwùmí àbúrò ní ṣe. Àádọ́jà ara gààrí tẹ́mi àti ẹ̀rà lọ́jà tá a lọ́mọ tó bíùdì ẹ̀. Ráìsì tá a jọ jẹ tá a lámọ̀ tó gbìn. Ìṣọ̀kan ló lè gbé adébí gíga. Ànábì bá àwọn kìrìsìtẹ́nì ní Mọ́kà. Ọba àwọn oníṣẹ̀ṣe ní Mọ́kà wọ́n jẹ gbé ní o. Ọdẹ ń fi sùúrù píìsì fún wọn. Kí ni pírọ́blẹ́mù gbogbo ẹ̀yà fàtẹ̀ǹdáwọ̀ rẹ̀ wà lálẹ́ gẹ̀ wẹ̀rẹ̀ ní. A ní nẹ́sì wà mọ̀ sùn nínú Al-Qur'an náà. Ṣé Kùránì kọ́ wa pé ká fi bí sùn olóore ni? Mo wà ní prógámù kan níjẹta. Mo ní gbogbo ẹni tí èyí bá ṣe wú ọ̀kadà rẹ̀ àbọ̀ ṣe wú àlàkẹ́ rẹ̀ lónìí ọwọ́ àrí ọjọ́ kejì oníwọ̀n ọmọ ibi tó ti mọ̀ ọmọ olórí burúkú èèyàn ni. Mọ́sálásí làwọn ń kọ́ lọ́wọ́ yìí nísìnyí gbogbo ẹ tó kù wá lówó ó kọ́ àwọn sáǹdìlù tì mí ni ó rí gínú agbárí mi ni tí mo dẹ̀ ń sunkún sọ́nà lọ́rùn pé kọ́nà méjì ó pàdé ìbànújẹ́. Muideen wallahi ó ti lulẹ̀. You are a useless man. Useless man ni ẹ. Gbogbo àwọn tí ó ń pùsì ẹ náà olórí burúkú gbogbo wọn. Ẹ torí ọjà. Assalamu alaikum. Ìyá mi, ìlú wo lẹ ti ń pè wá? Yóò dára fún yín níbi Ìlọrin láwọ̀tà. Ìlọrin, Kwara State. Bẹ́ẹ̀ni. Àbúrò ní Sèyímà. Bẹ́ẹ̀ni sir. Yes ma. Yóò dára fún yín. Àmín àmín. Bí ẹni tó pè lákọ̀ọ́kọ́ ṣe sọ, Ọlọ́run ti gbé yín jáde sí rere. Kò ní fìbínú rẹ̀ fáyín lẹ́kọ̀ọ́. Àmín 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 àmín. Kò sì ní fìbínú rẹ̀ gbé yín pamọ́. Àmín. Èmi gan-an màá dé mọ́sálásí ní láìpẹ́ láì jìnlẹ̀. Allah akbar. Láìpẹ́ láì jìnlẹ̀ agbára Ọlọ́run. Allah akbar. Ṣé rí ẹgbẹ́ ṣe fẹ́ ṣe ń pe o? Nínú àwọn àfáà tí kìí ṣe àgbàlúrú, nínú àwọn àfáà tí kìí ṣe abàlújẹ́, nínú àwọn àfáà tó ń fẹ́ omi títòrò ìlú ìkan nínú wọn lẹ́jẹ́ gbà. Ọlọ́run ò ní bínú sí i. Àmín 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 Ẹ àmín. ṣe Yes ma. ọ̀pọ̀ kìrìsìtẹ́nì náà bá jáde bí ẹ ṣe jáde ìgbà ti dára jù. Ṣùgbọ́n péréte làwọn tá a jáde. Péréte làwọn tá a jáde. Ṣùgbọ́n bí Olúwa ń bẹ sí ẹ̀mí rẹ̀ sì wà. Àgbàlá Gabriel kò ní jìn sọ́fìn ayé. Àmín àmín àmín. Oore tó ṣe kò ní ṣe púpá. Àmín àmín. Tá a bá wá rẹ́ni tó gbé kòtò ìbílẹ̀ fún un. Lágbára Ọlọ́run ẹni ọ̀hún fún rẹ̀ ni ó jìn sí. Àmín àmín àmín. Mo fẹ́ kẹ́ ẹ ṣe kinní kan because mo wo program yìí kan lánàá. Yes ma. Bí ẹ̀yin ṣe ń sọ yìí, bàbá Lágbàjì Habib, Náà. àwọn náà mọ Àgbàlá Gabriel, káwọn náà jáde báyìí kí wọ́n sọ tó mọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ni ṣe ń jáde gbogbo ayé ń gbọ́ yín, gbogbo ayé nífẹ̀ẹ́ sí yín, gbogbo ayé inú ayé ń dùn sí yín wípé ẹ ò fi gbá kan bọ̀ kan nínú. Ẹ sọ wípé torí pé Mùsùlùmù ni yín kẹ́ ẹ tẹ̀lé irọ́, òtítọ́ lẹ dúró lé. Bẹ́ẹ̀ni. Lágbára Ọlọ́run, òtítọ́ yẹn yóò gbé yín lékè. Àmín 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 Gbogbo àmín. ibi tẹ́ bá ní ewé àti egbò sí, tẹ́ bá ní àwọn ọmọ sí, àwọn ọmọ yín lónìí kàgbá fún. Àmín àmín àmín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún Muideen ni wípé àti bí àti ré kò séyìí tí ò lẹ́sàn-án bẹ̀.
ẹ̀san oníkálukú wọn ló yàtọ̀ síra wọn. Ojú ẹ̀san dẹ̀ ní kì í gbé. Kò sí bó ti wù kó rí tó kárọ̀. Yọ̀rọ̀ o. Muyideen ni wọ́n kó mílíọ̀nù. Bí wọ́n kó mílíọ̀nù lọ́nà mílíọ̀nù lé lọ́wọ́, kò lè fi ṣe nǹkan kan rere mọ́ láyé. Kì í ṣe pé o. Àkọ́kọ́ ó ti fi jogún ojú olóore gúngi. Ẹ̀kejì ó pa olóore rẹ̀ lẹ́kún. Ẹni tó gbé sáyé ó pa lẹ́kún. Ẹkún tó korò. Ó pa lẹ́kún kíkorò. Ó pa lẹ́kún kíkorò. Ẹ̀kẹta bàbá èyí tó wá parí ọ̀rọ̀ ó ń ta tẹ́tẹ́. Tàyẹ̀bí tó ta tẹ́tẹ́ tó soríire. Kò sí. Ṣùgbọ́n ó dùn mí fún àwọn ìyá òpònú tó wà ní London bóyá náà wọ́n wà yẹn. Àwọn ìyá òpònú tí wọ́n bú Gabriel lójoojúmọ́ nítorí tiẹ̀. Àwọn náà fẹ́ fi ṣe jẹun náà ní ẹ ṣe ní kí ẹ dáwó fún un. Jẹ lọ sílé eléyìí bá ṣe rírú èyí ń bóyá fẹ́ fàgbàlá Gabriel tẹ́lẹ̀ tí ọmọ pológo làgbàlá tí ò rí fẹ́ ọwọ́ bínú bí ọ̀fẹ́ òun. Bẹ́ẹ̀ni ọ̀tọ̀ ọ̀rọ̀ lẹ́sọ̀ tó gbé mi lọ lẹ́bùn mi. Olóòrùn nìyẹn. Ọlọ́run ò rí kúrò lẹ́yìn olódodo. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ Ọlọ́run ò ní dojú àgbàlá Gabriel. Àmín. Ọlọ́run ò ní dojú sí. Àmín. Lágbára àṣẹ Èdùmàrè. Ẹ mọ bẹ́tò lọ. Thank you ma. Àmín ma. Yes ma. Mo ń sọ mo tún ń sọ́sẹ́ lórí ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel wàláhì mo stand fàgbàlá Gabriel. Nígbà tí Àgbàlá Gabriel lọ sí so 11 láàárọ̀ yìí tí mo bá mọ̀ ni màá jọ Ìrẹ̀lẹ̀ express àjọ̀dọ̀ òun ni àjọ̀dọ̀ Ṣògo ni ọ̀rọ̀ tí ń bẹ láàrin Muyideen àtàgbàlá Gabriel kì í sọ̀rọ̀ ẹ̀sìn náà ẹ má dàpọ̀ ìnàdínà ìndàláìlé Islam ẹ̀sìn tó tọ́ dọ́dọ́ lọ́wọ́ ẹ̀sìn Islam. Àlọ́rọ̀ ẹ̀sìn kọlọ́pọ̀ wọn àti Àgbàlá Gabriel pọ̀ ọ̀rọ̀ àánú ní lọ́jọ́ tí Àgbàlá Gabriel rí Muyideen kò ní wá gba Jésù sínú ayé ẹ̀ iṣẹ́ kílẹ̀ ń ṣe ni tí ìbá ṣe ni Ọlọ́run t'Àgbàlá Gabriel jẹ́ èyí tí ń ṣẹlẹ̀ yìí Muyideen ti wí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣe é gbàgbé ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ṣe é gbàgbé ni Muyideen sọ confirm Àgbàlá Gabriel pé ó lóun lè ta Àgbàlá Gabriel la ilaha illallah èmi bá ṣe wọ̀ mí bí n bá lẹ́mí àti sànú èèyàn bí yẹn bá ìwúrú ẹ̀ jáde èyí tó pàdé ẹ̀ kí mọ́ àmọ́ torí pé wòlíì tó yàtọ̀ l'Àgbàlá Gabriel ó sọ dàrẹ́tì ó ní pásọ̀ bó ṣe wà òun lè ta yín ó wí confirm ebi ní ṣẹlẹ̀ yìí àwọn wèrè kan wá ní obìnrin tí yà ń sọ yẹn ẹ má rí tí ẹ rò ó ti láìkí Àgbàlá Gabriel nígbà tó rí arákùnrin yóò ti dìde inú oríire rẹ̀ ní bí èèyàn mélòó ló sọpọ́ọ̀tì ẹ̀ ó ti gba èpè tó jorí ẹ̀ lọ tí ẹ ti sẹ́sẹ́sẹ́ fún ayé ti advance consent tí ó tẹ̀lé rọ́mọ́ sàkátà pàrà báyìí láàṣetọ́ bí tó bá yọ bọ̀lọ̀bọ̀lọ̀ àìsàn bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn lábẹ́ treat á sọ pọ̀ ẹ̀sìn màá júwe bí Islam ṣe jẹ́ pàtàkì tí bẹ́ẹ̀ ní Islam bí Islam ṣe fánù sí àmọ́rọ̀ tí ń bẹ́lẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn. ẹ jẹ́ kí n gba kọ́ọ̀lù káàbí méjì sí i torí inshallah àáfù ilé àbọ̀ bíi tí mo sá sí wá tó dé pẹ̀lú ògùn Ọlọ́run. Ayé ń bẹ mi ò pé kò sáyé káyé mọ́ bá wa ń ṣe jẹ ayé ń bẹ mi ò pé kò sáyé káyé mọ́ bá wa ń ṣe jẹ ayé ń bẹ Muyideen olórí burúkú ọlọ́gbọ́n lámọ̀rẹ̀ pé kọ́ lọ competition àwọn ayé má ṣe rere ọlọ́gbọ́n lámọ̀rẹ̀ pé ọ̀pẹ̀rẹ̀ lọ competition àwọn ayé má jọ ń tọ́ da ọlọ́gbọ́n lámọ̀rẹ̀ pé ọlọ́ competition
talent tó fẹ́ bá yí ẹ̀jẹ̀ tó ní ọ competition Muyideen ta ni kàtà ní bínú ọjọ́ ọ̀la rẹ ta ló fi ọ̀rá rẹ kú tó ní ọ competition ta ni bí aṣọ olóyìnbó who advise you to write petition who write it petition for you because of Agbala Gabriel ṣé ìbọn mi correct ẹ fẹ́ la wàláyé ẹ lè jẹ ṣé rí gbogbo ayé sọ 11 wàláyé tàláì wọ́n máa tí wọ́n ṣe o. àkóbá ni Abdulrasaq Abdulgani wọ́n níbi tó bá ti ń yọ àkóbá ni wọ́n padà kóbá gbé. Who advised you? Who write it? Who called you? Who carry you to Osogbo? Who explain to you? Who load you? Who name gbogbo ẹ̀? Bí wèrè bá rojọ́ wèrè kọ́ ní ọ̀dà àwọn olóríire ni wọ́n gbẹ ní Sun 11 àwọn tọpọlọ wọn pẹ́ ọpọlọ wọn pẹ́ èmi weakness wọn ni mo weakness wọn ni tẹ́fìmọ̀ mùsùlùmí ẹgbẹ́ mi aláàjì ni olópẹ́tísàn mi ẹ̀gbọ́ mùsùlùmí kì í sáfọ́ o aláàjì àgbà ó tó mi bí ẹni tá à ń sọ tó mi bí lọ́mọ olópẹ́tísàn mi lọ Sun 11 iwájú kìrìsìtẹ́nì ni wọ́n gbé kéèsì mi lọ ẹni ẹ̀ẹ́dẹ̀gbọ́ imam ẹni kọ̀gbọ́ Yorùbá ó wí léèbó fáwọn ọmọlẹ́gbẹ́ ọ̀rọ̀ yóò kẹ́ imam wàláì àwọn ọlọ́pàá tí wọ́n sẹ́ǹdì sí mi ní Kire tí wọ́n wá bá mi mo gbé mọ́tò mi lẹ̀ mo ní ẹ̀sọ́ inú mọ́tò yìí ni màá wọ̀ ẹ jẹ́ ń wọkọ̀ yé mi Ọlásùnkànmí Àkànmú ọmọ bíbí ilẹ̀ Kire ni mí mo ní ọkọ̀ táwọn ọlọ́pàá ń gbé wá ni mo fẹ́ wọ̀ mo dẹ̀ wọ̀ èmi àti bírọ́dà mi kẹlẹ́ jọ lọ adẹ̀dọ̀ wọn gbé mi lò tó 2 hours wọn ẹgbẹ́ better life lọ́wọ́ mi láì pé wọ́n tún ní kí n ṣàdúrà fáwọn ọ̀gá pátápátá tí a lọ wájú ẹ̀ kírísítẹ́nì ni ẹ̀bù wọ́n tún ń bú ọmọ tí wọ́n sẹ́ndì pé nígbà tó rí bàbá ìmáàmù báyìí ó yẹ kó béèrè pé jọ́wọ́ ni wọ́n máa ráyè láti wá ni wọ́n lálé ẹ̀ òun náà dẹ̀ ṣe dáadáa wàláì ipo tí ń sẹ́ndì wá tó mú lẹ́tà wá tó wá ìfáìtì mi ní Kire òun náà sọmọlúàbí láti Sun 11 nígbà tí mi ń jẹ́ gbí mi lè kú gbí náà I know myself mọ́mọ́ra mi náà mi ń ṣẹ́jú ra mi lọ mi ní kọ́rọ̀ yàrá mọ́dẹ̀ mọ́ sẹ́ mi níṣẹ́ ká kọ́ ọmọ níkẹ́wó kí n ṣe wá sí bí ẹ bá dẹ̀ fọ̀rọ̀ ayé ẹ̀nà mi kí n ṣàdúrà fún ẹ. That is my business. Gbàgede ṣe oní tíátà kan tó ń ṣe mú bíi kọ̀ọ̀rá tó sọ ní bí orí ẹlẹ́dẹ̀ tó láwọn àfáà níṣẹ́ orí ẹ̀ ti dàrú. Àfáà ti ń kọ́ ọmọ kéwú ní dìdì ní tíátà kan tí ń ṣèrànú kiri inú igbó ó là níṣẹ́. Àfáà ti ń ṣe wá sí kẹ́kọ̀ọ́ kọ́kúrò níṣẹ́. Wọ́n pè yín ní Atọ́láìdé òpònú burúkú ó dúdú họ́họ́họ́ ó rí bí apẹ ìjóògùn. Àbá ti ń ṣàdúrà fún yàn ó ní òníṣẹ́ ọwá ní mùsùlùmí lòun náà ṣé mùsùlùmí irú tiẹ̀ lèmi ni ṣé wọ́n lè nẹ̀rọ nẹ́fìlà láàrin wákàtí 5 lóru ṣé wọ́n lè kákò tó ní yíra padà láàrin wákàtí 7 tó máa pe Ọlọ́run. Àwọn akédanidání àwọn useless man in Islam àwọn useless in Islam
ọjọ́ ṣé ìbò mi yẹn correct because I am a permanent graduate. torí náà mú ìdí ni àwọn òbí tó bàjá òní ló mú òní ní àgbàlá lọ àtẹ́jì pẹ̀tísàn rẹ ọdẹ tí ya ń béèrè fáànú ẹ máa gbọ́ ọmọ dìdìrín yìí ẹ máa gbọ́. a sọ aburú nípa ọ̀rẹ́ kejì fún bíjà bá ń bẹ láàrin ẹ̀gbọ́n sábúrò màdàrú á pé àbúrò á sọ aburú nípa ẹ̀gbọ́n fún àbúrò òun kan náà yóò pe ẹ̀gbọ́n á sọ aburú nípa àbúrò fún ẹ̀gbọ́n. ìyẹn ti ń ṣẹlẹ̀ tipẹ́ látàrí alálùmọ́lẹ̀. bí ìjà bá ń bẹ láàrin bàbá sọ́mọ màdàrú á máa pé ọmọ. Gloria àbúrò ní sí ọ fún mi alálùbáríkà ní Gloria yìí ẹ̀mí ò gùn àárín ìwà àtọ́kẹ́ ò ní dàrú. Gloria ẹ̀dáwọ̀ yìí kìrìsìtẹ́nì ló mùsùlùmí lọ́kọ ẹ̀ wọ́n dẹ̀ ń gbàgbèsè dáadáa gbogbo ọmọ yìí náà yàrá ọlọ́àbọ̀lọ́ ń ṣètò nù ọlá rẹ̀ mọ́ correct abábìdìgẹ́nì abdulrasaq wọ́n ní mọ́ correct ojú òní tiwa àwọn òbí tẹ́jọ bàjá ìwọ àtàwọn tí ń gbọ́ lámọ̀ràn ẹ̀jọ̀ sẹ̀sìn kan yìí ni ọlá àpẹẹrẹ alukuriani ọlọ́run wọlá kí olúwo sí lẹ́yìn alábòsí àìfi bí sóore ọyà fi dáadáa sọ dáadáa ni ẹjọ́ máa kẹwàá sí ẹmúkúrú ibi ká mẹ́ta Àgbàlá Gabriel òní kọ́lọ̀ bá ń fi jẹrí èmi pẹ̀lú yín náà kọ́lọ̀ ń fi ajẹrí ọ̀tá wa bákan náà àṣẹ wa gba donation mọ́sálásí wa gbogbo ẹni ọlọ́ba bùkún tó náà fẹ́ bá ní dá sí wọ́n èsì ẹmúkúrú ibi kan lẹ́dínà káfárù lèyí síbi tó káyà tó ló káyà kùrùjú wọ́n yà mùkúrú náà wọ́n yà mùkúrú lọ́wọ́ lákọ́rẹ́ lọ́kìrín wọ́n èsì ẹmúkúrú ibi kan lẹ́dínà káfárù ليثبتوك يقتلوك ويخرجوك ويمكرون ويمكر الله ولا خير الماكرين ويمكر بك الذين كفروا ليثبتوك يقتلوك ويخرجوك ويمكرون ويمكر الله ولا خير الماكرين. Àgbàlá Gabriel bọ́tà rẹ̀ bá pògùn bí wọ́n dẹ̀ tún pọ́gbọ́n. Bọ́tà rẹ̀ bá pògùn tí wọ́n dẹ̀ tún pọ́gbọ́n ó ti dájú wá borí wọn. Àgbàlá Gabriel bọ́tà rẹ̀ bá pògùn tí wọ́n tún pọ́gbọ́n. Bọ́tà rẹ̀ bá pògùn tí wọ́n tún pọ́gbọ́n ó ti dájú wá borí wọn. Bọ́tà rẹ̀ bá pọ́gùn tí wọ́n tún pọ́gbọ́n. Àgbàlá Gabriel bọ́tà rẹ̀ bá pọ́gùn tí wọ́n bẹ̀dẹ̀ tún pọ́gbọ́n ó ti dájú wá borí wọn. Lórí mọ́sálásí wa blasta lọ́kàn àti kan mọ́sálásí náà àti sọ̀lẹ̀kùn ẹ̀ lórí blasta yà ní di 550,000 àti rí 50,000 account number lẹ́wọ̀ yẹn Mr. Sunday Olúbọ́dún account yẹn lẹ́wọ̀ First Bank account 30 38 98 08 67 First Bank account. Tó bá jẹ́ pé owó yẹn ti wọlé ní àbá ti bẹ̀rẹ̀ blaster àwọn owó tó wọlé tẹ́lẹ̀ àti fi ṣe conduit gbogbo tó kùtà ní di 550 ní but 50,000 wà lẹ̀ ó kù 500,000 account number lẹ́wọ̀ yẹn First Bank account 30 38 98 08 67 mo kí Alájà Ajíbíkẹ́ ayáre lọ́ọ̀dì ọkọ ayáre tí ń tọ́jú ọkọ
aya rẹ tọmọ kí ọkọ aya rẹ tọmọ yìí ọkọ aburú ò ní ṣe ọ láíláí ààbò Ọlọ́run bá ń dájú lórí ẹ ìbùkún Ọlọ́run jẹ tiẹ wàá dẹ̀ láṣeyọrí wà láṣepẹ́ ọlá abọ́lọ̀ ń ṣe tó nu ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣe tó nu ọlá rẹ̀ ọlá abọ́lọ̀ ń ṣe tó nu ọlá rẹ̀ ọlá àmọ́ insha Allah la quwwata illa billah gbogbo ẹni tó náà bá fẹ́ dá sí tọ́lọ́run pẹ̀lú ògùn Ọlọ́run kù ìṣẹ́jú mẹ́fà péré ó kù ìṣẹ́jú mẹ́fà péré inshallah tí máa fi rá dọ̀ èèmù mo strong àmọ́ mo ṣe rí mẹ́sẹ̀jì pé wọ́n pẹ́ tí Àgbàlá Gabriel orí mi hó yé ni tí mo bá mọ̀gbà t'Àgbàlá Gabriel lọ sí Òṣogbo láàárọ̀ yìí wàláì máa tẹ̀lé báàmì olóòmọ mẹ́rin tí mo ṣé màá wá pajú bí kẹ́kẹ́ mo bẹ́ẹ̀ rẹ̀ kú ọkọ̀ ọyá mẹ́ẹ̀díà give me money mo jẹ́rìí ẹ̀. Allah Mr. Sunday Olúbọdún wọ́n ti bùn wá ní 10,000 naira wọ́n láwọn náà fi dá sí tọ́lọ́hún 10,000 yẹn ti wọlé o Ọlọ́run ní jẹ́ parẹ́ kò ní tán lọ́wọ́ yín o àánú Ọlọ́run jẹ́ ti dalẹ̀ àbú Ọlọ́run dájú lórí yín àtẹ̀yìn àti dúkìá yẹn ní ráre owó náà ti kú 480,000 owó náà ti kú 480,000 wàláì mọ̀ mọ̀ yìí pé Ọlọ́run kápá kówó yìí ó pé lálẹ́ yìí láàrin ìṣẹ́jú mẹ́fà tó kù tí mo fẹ́ lò torí mo fẹ́ lọ rest inshallah gbogbo adé ẹ̀jẹ̀ kájọ ya Ọlọ́run lówó káyà ní kékeré kó wá dání lápadà fún wa bí ẹ bá yá Ọlọ́run ní 100,000 mílíọ̀nù ní èdá padà bí ẹ bá yá ní mílíọ̀nù billions of naira ní èdá padà Ọlọ́run bá ní sẹ́yìn ẹ̀sùn olóore ọlọ́pàá alùkùnrin àná. $10,000 Mr. Sunday ti wọlé o Ọlọ́run níjọ́ tẹ́ḿbẹ̀ o. pẹ̀lú ògùn Ọlọ́run ti kù ṣẹ́jú mẹ́ta pẹ̀lú ògùn Ọlọ́run. àfibì sólóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́lòmíràn jẹ́ Ọlọ́run ó gbẹ̀san lára kò mórè bóyá níyàwó tí ọmọ ìyàwó rẹ̀ Ọlọ́run bínú sí bọ́kọ ṣe jí aláṣẹ lórí obìnrin tí Kùránì wíhun tíyàwó ẹ̀ bá jẹ́ láàánú rẹ̀ tó o bá mọ iyì rẹ̀ wàá rí bínú Ọlọ́run àyà rẹ̀ ń nẹ dáadáa sí ọ ìwọ nẹbi wúkú sí ìṣẹ̀dá rẹ̀ ó béèrè àbí ọkọ rẹ̀ ń nẹ dáadáa sí ọ ìwọ nẹbi burúkú sí ìṣẹ̀dá rẹ̀ ó béèrè bẹ́ẹ̀ni ẹ tí ọmọ ẹyẹ tó sú ọ kọ mẹbí ẹ kọ marẹ ẹ ọ dẹ tẹ́wọ́ gbà ọ tí wọ́n bá tiẹ̀ wá ń tí ọ sọ yẹ kó tirẹ̀ wọ́n àti ẹ tí ọ mú ìdí ni wọ́n àti ẹ ẹni tó tinú ẹ wá ló ń ṣe ó là máa rí un ṣé rírí táyọ rè ọ kẹ́kọ̀ọ́ ẹ tó náà bá fẹ́ donate fún mosque ó ti kú 480,000 ìwọ tí wọn náà bá fẹ́ yá Ọlọ́run lówó ọ̀sẹ̀ yìí ti bọ́ báyìí abẹ́ blaster mọ̀sáàsì náà Mr. Kẹ́hìndé wọ́n ti ní tó bá ti di Friday táwọn láwọn ò fún wa wọ́n dẹ̀ jẹ́rìí wọn ẹ̀ ní dààmú ẹ̀ ní parẹ́. àfibì ìsólóore kò ní sọ pé
wọ́n bá jèrè kò ní fẹ́ kẹ́lòmíràn jẹ́ ọlọ́run ò gbẹ̀san lára kò mórè. ó ti kù ṣẹ́jú kẹta randọ̀ gbogbo ẹ̀tọ́ náà bá ní kó náà máa bá ètò yìí tí wọ́n náà fẹ́ kú iṣẹ́ ọlọ́run lọ́wọ́ lára wa mọ́sáàsì náà ọlọ́run ti bá ní kó o ti so géètì ẹ̀ àmọ́ afẹ́ rẹ̀ adẹ̀ nídìí owó táyà símẹ́ǹtì tó bá dẹ̀ jẹ́ pé ọbẹ̀ donate símẹ́ǹtì fún wa ni bóyá wà tó tó tún bá ní kó wá déédéé ni owó owó ọlọ́run wa ní sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́sùn olóore o gbogbo àwọn tí wọ́n bá ní bá mọ́sáàsì náà débi ó dé yìí ọlọ́run mọ̀ ìjù mi lọ ọlọ́run mọ̀ ìjù mi lọ ọlọ́run mọ̀ ìjù mi lọ ọlọ́run bá ń fèsì sínú ayé yín ẹ ní dààmú ẹ ní tọrọ jẹ ẹ ní rásẹ ẹ ní rágó ẹ lórí gbogbo àwọn tí ó tún máa kó wa lọ́wọ́ ọlọ́run bá ń dì í mú àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run mọ̀ ṣe wá láláì mórè o àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run mọ̀ ṣe alẹ́ tí ọmọ fi ibi sanre o àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run mọ̀ ṣe alẹ́ alára mórè jẹ́ o àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run jẹ́ àpàdé ìbínú ọlọ́run torí gbogbo ẹni tó bá ti yá alára mórè jẹ́ ó máa pàdé ìbínú ọlọ́run subhana rabbika